ọmọ tí wọ́n lù pa tí wọ́n dáná sun l'Ákúrẹ́ lọ́jọ́ ọdún Easter Monday. Àwọn èrò rẹpẹtẹ kan kóra wọn jọ ní Jọ́kà nílùú Àkúrẹ́, wọ́n sì lu ọmọkùnrin kan Tọ́pẹ́. Wọn ò sì dáwọ́ dúró títí ìgbà tí wọ́n fi lù ú pa. Ìyá ọmọ náà tó gbọ́ pé wọ́n ń lọ ọmọ ẹ̀ sáré débẹ̀, ṣùgbọ́n lójú ìyá náà ni wọ́n ṣe lọ́mọ rẹ̀ pa. Ohun táwọn tí wọ́n lù ú pa ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n lọ́mọ yahoo ni, pé yahoo ló ń ṣe, nítorí ẹ̀ wọ́n sì ṣe kó lùlù fún. Ìjàmbá ọkọ̀ kan ti ṣẹlẹ̀ tí wọ́n sọ pé Tọ́pẹ́ ti fi mọ́tò tó wá pààyàn, ó tún ṣàwọn míì léṣe. Nítorí ìjàmbá mọ́tò yìí làwọn tí wọ́n wà ń bẹ̀ ṣe lù ú. Nígbà tí wọ́n sì ń yẹnu mọ́tò rẹ̀ wò, wọ́n bá ṣọ àwọn ọmọdé kan nínú mọ́tò ọ̀hún. Ìyẹn ni wọ́n ṣe láwọn èròjà tó ń lò fúnṣẹ́ yahoo ni. Ohun tí wọ́n sì ṣe lù ú pa nìyẹn. Àwọn apààyàn tí wọ́n ń lù sọ pé ńbo ló ti rí mọ́tò olówó ńlá tó ń gùn kiri àtàṣọ tó wọ̀ sọ́rùn. Wọ́n láwọn ọmọ yahoo nìkan ló lè lóró aṣọ bẹ́ẹ̀, àwọn náà ni wọ́n sì ń gbé mọ́tò ńlá káàkiri. Ṣùgbọ́n ìyá Tọ́pẹ́ ti jáde. Ó ní bàbá Tọ́pẹ́ ló ra mọ́tò náà fún láti máa fi ṣe wúbà nígbà tó jáde iléèwé gíga tí ò ríṣẹ́ kankan tó fẹ́ ṣe. Ìgbà náà ló lóun lè ṣe wúbà tóun bá rí mọ́tò, ní bàbá rẹ̀ fi ra mọ́tò náà fún níbi ọdún 3 sẹ́yìn. Aṣọ ọmọdé tí wọ́n sì rí inú mọ́tò ẹ̀, aṣọ àwọn ọmọ rẹ̀ ni. Nítorí ìyàwó rẹ̀ àtàwọn ọmọ yìí wà nílùú Àkúrẹ́ ń bẹ̀, wọ́n wá báyà àwọn ṣọdún. Nítorí Èkó ní Tọ́pẹ́ àti ìyàwó àtọmọ rẹ̀ ń gbé. Lọ́rọ̀ kan, wọ́n lu Tọ́pẹ́ pa, wọ́n lọ́mọ yahoo ni. Àkọ́kọ́ ni pé kò sófin kankan ní Nàìjíríà tó sọ pé tí wọ́n bá rọ́mọ tó ń ṣe yahoo kí wọ́n dáwọ́ jọ lù ú pa, kí wọ́n sì dáná sun, kódà kí wọ́n ká a mọ́bi tó ti ń ṣe yahoo náà. Ohun tí wọ́n lè ṣe kò ju kí wọ́n pọlọ́pàá kó wá mú lọ. Lọ́nà kejì, ó ṣòro gan láti mọ ọmọ tó ń ṣe yahoo tí ìbá ṣe pé tóun bá fẹnu ara ẹ̀ sọ, nítorí kọ̀ǹpútà tí wọ́n ń lò fúnṣẹ́ náà ọ̀pọ̀ àwọn èèyàn ló ń lò ó. Ìmúra tí wọ́n sì ń mú yìí, bógunlọ́gọ̀ àwọn ọmọdé òde òní sí ìmúra náà nìyẹn. Bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo ohun tá a bá rí lọ́wọ́ ẹnìkan ní tiẹ̀. Béèyàn ń gun mọ́tò olówó ńlá tó ń lọ, kódà kó wọṣọ rẹpẹtẹ nínú ẹ̀, ìyẹn ò sọ pé òun ló ni mọ́tò náà. Ẹnikẹ́ni ò sì lẹ́tọ̀ọ́ láti torí ìyẹn lu ẹlòmíì pa. Ìwà ìkà, ìwà ìṣẹ́, ìwà ìdàlúrú pátá gbáà ni. Orí yeye ní mògùn, àìṣẹ̀ ló pọ̀ ń bẹ́ẹ̀. Tá a bá ní ká máa pa gbogbo ẹni tá a bá ti fura sí kiri, kò sígbà tá ò ní pọmọ táwa náà bí tàbí èèyàn wà mọ́. Nígbẹ̀yìn la ó sì rí pẹ́ni náà kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Àwa mẹ̀kúnnù ìlú yóò kàn máa dákún ṣòro ara wa, a máa para wa dànù lásán, a ó sì máa pa àwọn aráalé wa mọ́ ni. Ohun tí jẹ́wọ́ ọmọlúàbí tó sì bófin mu ni láti pa gbófinró síṣẹ̀lẹ̀ yòówù tó bá wáyé tí ò bá yé wa. Àgbọ́sọ tàbáyèsọ lásán a máa ba nǹkan jẹ́ kọjá àtúnṣe. Abèrè wo ló jẹ́ fún gbogbo àwọn tí wọ́n ṣekú pa ọmọkùnrin yìí, tí wọ́n bá rí wọn mú, tí wọ́n sì dájọ́ ọkú fáwọn náà lẹ́yìn tí wọ́n ti fi bí ọdún 5 jìyà nínú sẹ́ẹ̀lì, tí gbogbo ohun táwọn náà ní sì tójọ́ ayé wọn bàjẹ́ kó tó di pé wọ́n gbàdájọ́ ọkú wọn. Bẹ́ẹ̀ ni kẹ́ni tó bá pààyàn, ẹjọ́ ọkú náà ni wọ́n ó dà fún. Ṣùgbọ́n èyí tí ìjọba ní láti ṣe kírú àwọn nǹkan báyìí má ṣe máa wáyé ló pọ̀ o. Bí ìjọba bá dágunlá, irú kákàndéédé lùyàn pa lójú títì báyìí ò ní tán láàrin wa. Ìjọba gbọ́dọ̀ ṣàtúntò síṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa, kí wọ́n fàwọn ọlọ́pàá sáàyè tí wọ́n fi lè ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ó burú pé láàrin bí 30 ìṣẹ́jú sí wákàtí kan tí wọ́n ó fi farú wàhálà yìí, ọlọ́pàá kankan ò kọjá ládùúgbò náà. Nílùú tó tóbi bí Àkúrẹ́, báwọn ọlọ́pàá bá tètè débẹ̀ ni irú èyí tó ṣẹlẹ̀ yìí ò ní ṣeé ṣe. Bí ìjọba ò bá ṣàtúnṣe síṣẹ́ ọlọ́pàá, aburú ojoojúmọ́ báyìí ò ní tán lẹ̀ wá. Ìjọba gbọ́dọ̀ mọ̀ para ń ká àwọn èèyàn lù, ara ń kan wọ́n gidigidi. Wọ́n kórìíra ọlọ́pàá, wọ́n sì kórìíra ìjọba lára. Ohun tó sì fà náà ni pé wọ́n kì í rí ìdájọ́ òdodo gbà lọ́dọ̀ ọlọ́pàá àti láwọn ilé ẹjọ́. Bẹ́ẹ̀ nìkan bá hùwà àbàjẹ́ tí wọ́n mú lọ sí tọlọ́pàá, bí wọn ò bá ṣọ́ra, àwọn tí wọ́n mú lọ yìí ni yóò padà jẹ̀bi. Wá lónìí wá lọ́la pàápàá ó sì mọ́rọ̀ náà sùn wọn. Bọ́rọ̀ sì di ti ilé ẹjọ́ wà yìí, àwọn èèyàn ìlú ò ní gbàgbọ́ nú adájọ́ tàbí tó dájọ́ ilé wa. Ìgbàgbọ́ wọn ò ju páwọn adájọ́ ló ń gbẹ̀bí fáláre tí wọ́n sì ń gbáre fẹ́lẹ́bí. Ohun tó jẹ́ kí wọ́n fìdájọ́ sọ́wọ́ ara wọn rèé, tó jẹ́ tí wọ́n bá mólè
tàbẹ́ni tí wọ́n bá fura sí pé ó ń hùwà àbàjẹ́ kan bí wọ́n ó ṣe sáré lù ú pa tí wọ́n ó sì sàkúò ń bẹ̀ wọ́n ó máa wá. Tí a kò bá fẹ́ kéléyìí ṣẹlẹ̀ mọ́, ìjọba Nàìjíríà gbọ́dọ̀ ṣàtúnṣe. Ẹ ṣàtúnṣe síṣẹ́ ọlọ́pàá, ẹ ṣàtúnṣe sétò ìdájọ́, káràlú lè nígbẹ́kẹ̀lé inú wọn. Bí bẹ́ẹ̀ kọ́, ọjọ́ ń bọ̀ tí wọ́n ó lọ́mọ ọ̀gá ọlọ́pàá tàbọ́mọ kábíyèsí tàbọ́mọ olórí ìjọba pàápàá pa ní gbangba òde. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.